DSP DPO mọ̀ sí o. Gbogbo ilé ẹjọ́ ló ti gbé Jamiu lọ, wọn ò gbà á. Bọ́lájí lòun ò ní sọ Jamiu lẹ́ẹ̀lẹ̀, ó lòun ò ní sọ ọ́ lẹ̀. Àwọn ìyàwó àtàwọn ọmọ ti ń wá kiri. Ẹ gbà wá. Yusuf Adépọ̀jù ó ti kìnnáàpù Jamiu lọ sí Zone 11. Ẹ gbà wá. Ẹ gbà wá. Ó fẹ́ bá wọn ṣẹ̀ríà ṣiṣẹ́ ni. Ó fẹ́ bá wọn ṣiṣẹ́ ni láti máa múyàn lọ. Ó wá kọ́kọ́ fi ti Jamiu ṣe iṣẹ́ ṣe. Ó fi ti Jamiu ṣe iṣẹ́ ṣe, ẹ̀yin oníṣẹ̀ṣe. Ó ń bọ̀ wá fún yín. Ó ń bọ̀ wá fún yín. Ẹ gbà wá. Ó fẹ́ bá wọn oníṣẹ̀ríà ṣiṣẹ́ ni. Ẹ gbà wá ní Bọ́lájí náà fẹ́ ṣe bẹ́ẹ̀. Gbogbo ilé ẹjọ́ wọn ti lọ magistrate court, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n láwọn ò lọ́wọ́ sẹ́jọ́ yẹn. Bọ́lájí DSP olóhùn ò ní fi Ustaz Jamiu sílẹ̀. Adépọ̀jù ló wà ń bẹ̀ o nílòbù. Adépọ̀jù ti fẹ́ báṣẹ́ IG jẹ́ o. Bàbá wa Dísù, ẹ gbà wá. Ẹ gbà wá bàbá wa Dísù. Adépọ̀jù tún ti bẹ̀rẹ̀. Ó tún fẹ́ ṣiṣẹ́, ó tún fẹ́ fáwọn lọ́ọ̀yà níṣẹ́ ṣe. Ẹ gbà wá, ọgbọ́n tó ń dá nìyẹn. Ọgbọ́n tó ń dá nìyẹn, ẹ gbà wá. Ẹ gbà wá bàbá wa Tinubu. Adépọ̀jù fẹ́ báṣẹ́ yín jẹ́ lásìkò election. Ó fẹ́ máa kó àwọn èèyàn kiri nítorí ṣẹ̀ríà tán béèrè fáwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ó fẹ́ fi ti Ustaz Jamiu bẹ̀rẹ̀. Ẹ gbà wá lọ́wọ́ Adépọ̀jù. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Bọ́lájí tó wà ní Zone 11 l'Óṣogbo, ó lóun ò ní sọ Jamiu sílẹ̀. Gbogbo ilé ẹjọ́ wọ́n láwọn ò lè ṣẹjọ́ yẹn, wọ́n dẹjọ́ nù. Bọ́lájí DSP ní Zone 11. DPO ní kó fi Jamiu sílẹ̀, olóhùn ò ní fi sílẹ̀, ó ti kìnnáàpù Jamiu o. Bọ́lájí ti kìnnáàpù Jamiu mọ́ bẹ́ẹ̀. Mọ́ Zone 11, ẹ gbà wá. Ẹ gbà wá o. Iṣẹ́ wọn nìyẹn o. Òun àti Adépọ̀jù Akaditi náà jọ ń ṣiṣẹ́ pọ̀ láti bí ọdún 5 sí 6. Bọ́lájí DSP ní Zone 11. Bàbá wa Dísù, wọ́n fẹ́ dà yín láàmú ni o, Ọlọ́run ò ní dà yín láàmú. Wọ́n tún ti bẹ̀rẹ̀.